tí mo jí mo bá ṣẹ́kẹ́ṣẹkẹ̀ lẹ́sẹ̀ Ògún wọn ní wọn ò ní torí ṣẹ́kẹ́ṣẹkẹ̀ kí wọ́n pa Ògún. Èèwọ̀ ní ìkò ní burúburú kan na ìṣù lọ́pàá. Ògé mi dé lónìí o wọlé rẹ fòkè sí ìmọ́lẹ̀ mo dé ẹ̀yà àṣẹ fún gbogbo wọn ni wọ́n wá bí wọ́ sí. Akókòkò sísìn ọdún yìí o ẹ̀mí wá sọ̀pọ̀ ẹ̀. Ọdún yìí ò ní jásí mọ́ fún gbogbo wa. Ìgbìmọ̀ aláṣẹ àti ìdarí ìkànnì àdáwà yìí Brave 91.1 FM. Ìgbìmọ̀ aláṣẹ àti ìdarí ìkànnì yìí akínyìn pọ̀ àmójú ẹ̀rọ akínyìn pọ̀. Ètò tòní yóò sì wá nígbà kan ju orin lọ. Ìmọ́lẹ̀ mo ti wà lórí ètò. Ẹ jókòó ẹ má gbé kúrò fà ẹ má gbé kúrò fà. Abẹ́wò nǹkan kan lálẹ́ yìí. Gbogbo ọjà o. Ẹ̀rí ẹnu wà yìí ibi tí ọ̀yà dé ló ti já mọ́ ọ̀rọ̀ tí ọ̀yà yìí kù. Ó kù díẹ̀ tí ń gbogbo ní sọ nígbà. Kí olóńgbè mú kó tó pa ìyá mi ayẹ tó gbogbo onílẹ̀ mọ̀nà gbogbo léjì. Ìmọ́lẹ̀ lólódodo mogun lé o. Iṣẹ́ tá a fẹ́ràn ikọ̀ kì í pa ikọ̀. Iṣẹ́ oríran mi rèé dé ń jẹ́. Òwòtọ́ là ń sọdún àmọ́ mímọ́ tó à ń kọ mí. Gẹ́gẹ́ bí ìfẹ́ ẹ̀yin àgbẹ̀ tí mo ní púpọ̀ púpọ̀. Bá a ti ń ṣe pọ̀pọ̀ sísìn ọdún yìí ọ̀pọ̀lọpọ̀ ní ọ̀wálé ọdún kó tó dé oko padà àgbákò ní ọ̀bà látàrí pé gbogbo èrè oko rẹ̀ ó ti di yáwó. Bẹ́ẹ̀ ẹni ọba sì ṣiṣẹ́ déédéé ẹ̀kọ́ làwọn kò gbádùn àti wàá ṣe ṣiṣẹ́ fún ẹni ẹlẹ́ni jẹ òwò kì í fún òwò lọ́rùn mọ̀nàkà yìí. Gbogbo ẹ̀yin àgbẹ̀tẹ̀ wálé ọdún mọ́ fi taratara sẹ̀mí ńlé o ẹ̀yà máa pe oko ẹ̀bí nẹ́tíwọ́ọ̀kì bá wà sọ bá ń dóko ogbó sọ dóko odò bẹ́ẹ̀ bá ti ìjáre yín tán ẹ̀ má jìnnà bẹ́ẹ̀ o. Bí ọkà yín bá ń bẹ lórí ẹ̀ máa ránṣẹ́ bẹ́ẹ̀ o. Tàbí kẹ́ ẹ sọ ló níwọ̀n ẹ̀ máa lo kó padà bí dúkìá yín wà nù. Bá ti wulẹ̀ orí tẹ̀lé tẹ̀kísà ń tà tán. Hello. Yes, sir. Ẹ wọlé wọ́n bọ̀ àwọn yín. Ẹ wo ẹ bá mi dà gbogbo. Ẹ lè wọ́n àtàlẹ́ fún wọn lọ. Sí nǹkan kan ló ṣètò tòní èyí àgbà kún fọ́fọ́ èyí ọlọ́run yẹn fọ wá sí o. Àbánsádọ̀ Dr. Sànyọ́ Sàká fẹ́lẹ́fẹ́lẹ́ baálẹ̀ tí wàá ń bí ní stéètì inú stéètì tá a wà ní hàn ní o baálẹ̀ wa nù èèyàn bá yọkùn èèyàn bá sanra èèyàn bá yọ ọ̀kẹ́ ẹni gbọ́dọ̀ ti dá àwọn gbẹ́ngbẹ́rẹ́ tẹ̀hún ọ̀gá nù bí èèyàn bá ní sọ̀rọ̀ ní ìmọ̀ lókù ní dáhùn táwọn wí náà ń wí ìgbàfọ́lọ́ ní ìsinmi ẹni tí àbẹ̀gbà fún yàgbọ́n ò ní gbàfọ́lọ́ sọdún mọ níwọ̀n nítorí ọba ní ni o fi sọdún mẹ́wo ara alẹ́ rẹ tó ń pa àgbò tó pò orúkọ ebi wọn náà rówó adìẹ gbúdúgbẹ kí ló ń dà àmú sí adìẹ gbúdúgbẹ náà tó mẹ́jọ obìnrin ó tí ọtí kù tí a pé kó dà ẹ̀yin ọmọ yóò bọkọ rẹ nú jẹnu o ẹ̀yin ọmọ tó ẹ̀mí ọ̀dà ẹ sá mọ́ lọ́ọ́lẹ́ àbàbà ara mọ́sẹ́ gbọ́ kẹ́sì máa wo àṣàrò tèmi náà sí ẹ sáfìfẹ́ jẹ́ ẹ má wo orúkọ táwọn ń pa ń bẹ̀ ń tọ́ gbọ́ ń bà ló jẹ́ nù torí bàbá tí òun rò kọ̀ mọ́jọ́ ọgbọ́n ló jẹ́ ebó bọ́sàdì ẹ̀bílẹ̀ tó gbójú mọ̀ náà tó tẹ̀jẹ́ lẹ̀ kódà bọ́ ọ̀rẹ́ jẹ́ tààlẹ̀ àlẹ́jà tó ọ̀dà aṣáṣun náà dà bí ẹ̀ náà ń wí
ìyá fìfẹ́ gbani gbogbo bọ́dún bá ti bá àyàn láyọ̀ àtàlàáfíà ó fìfẹ́ gbani sáwọn ọmọ rẹ òwúrò lásán ọdún àbọ̀ òwúrò lásán ọdún fún wa níwọ̀n bí ọdún nínú kíní dùn ọ̀ sí ọmọ àyè fún ẹ lápá tẹ́sán. wọ́n lásán olówó lágàgàrà ṣé níwọ̀n tó wọ̀n sí bàbá ti gbà bàbá kú iṣẹ́ ọ̀tán bàbá kú iṣẹ́ òṣèkéni ọ̀tán àwa tá a pa adìẹ gúdúgbẹ lọ́dún yìí kò pé kọ́ lọ́dún tí ń bọ̀ káwá náà mọ́ so àgbò mọ́lẹ̀ ká má so òrùkọ mọ́lẹ̀ bọ́lọ̀ oníṣíà lọ́lọ́run kódà kọ́dún tó dé gan ìwọ náà ti lè máa dá òrùkọ pàjẹ́ fúnra ẹ̀ láì tiẹ̀ sọ́nà gan ìwọ kínní bọ́lọ̀ ni àmọ́ bẹ́ẹ̀ yìí ti gbà ní oṣù wọ́n jẹ gbèsè sì mo ti mọ níwọ̀n àpẹ mọ́wulẹ̀ mo ti rárá kó òfìwà jọrú àwa yìí òfìwà wọn mú ká ọmọ yàbí ṣùgbọ́n tó kò láwa sí ìmọ̀sáná sí kò ṣe níwọ̀n. ìfàlò ní pọ̀ lónìí òótọ́ ọ̀rọ̀ lásán aṣojú abẹ́ǹkò ni èyí. kúlúkúlù sẹ́ òjò tí balẹ̀ sẹ́wọ̀wọ̀ ọ̀wàrà ọ̀rọ̀ ń gbé mi létè bí òkèlè ẹ jẹ́ jókòó kájọ sọ nǹkan kan lálẹ́ yìí. ní táwa ń wí fún ní ìsìn ni wípé kí àlejò ó tó pé òun nílé lójú onílé kó nílé náà ò lè fọ onílé náà gbọ́dọ̀ lè sọ nǹkan kan àlẹ́yìn àgbẹ̀tẹ̀ wá sọ̀dún lé ẹni tí ọ̀dà ni kẹ́ ẹ wá débi dúkìá yẹn wà kí wọ́n bá àwọn fúlàní kan ti fẹ́ràn jẹ gbogbo dúkìá yẹn tán kò ní í dà kò ní í dà àbí òye kò ní í dà bá a ti fi dúkìá wa sí ká bá bẹ́ẹ̀ ni torí pé iṣẹ́ wa ni oògùn wa ni ẹjẹ́ àtọ́ lógeere mo lánàá lálẹ́ àlejò ń bẹ ń bì tájọ tún kankan yọ. wàhálà rẹ̀ fẹ́ pọ̀ o ẹ̀ka mọ̀dàpọ̀ wọn ni ogún ẹ̀ka ẹ̀dẹ́ o ẹ̀ máa lọ ogún ẹ̀ka ẹ̀ṣẹ̀ ní dàpọ̀ ẹ̀ ọ̀dà mo ti bọ́. ọ̀yẹ̀dá tó báyìí kí àlejò wa kí àwọn ará ilé àwọn kára ilé tán káwá káwọn ọlọ́kọ̀ọ́kan ìdìrí káwọn ọmọ nkoro àlejò wa ẹ bá ń kí ara ilé o. mo kí ẹ̀yin bàbá mi mo kí ẹ̀yin ìyá mi mo kí ẹ̀yin ẹ̀gbọ́n mi mo kí gbogbo pátápátá tẹ́ ń gbọ́ mi káàkiri àgbáláyé náà ni máa pè torí pé bó tilẹ̀ jẹ́ pé ìlú Nàìjíríà la wà ṣùgbọ́n mo pé àwọn tó ń gbọ́ wa káàkiri àgbáláyé náà wà pẹ̀lú wa. orúkọ tèmi ni Oyègúnlẹ̀ Olúwamáyọ̀wá tí gbogbo èèyàn mọ̀ sí Comrade Omiyo tí mo wà lára wọn tí ń jàǹgbara fún ìpòǹgbẹ fún àwọn ọmọ Yorùbá láti lè kúrò nínú. adúpẹ́ comrade ẹ ṣeun pàtàkì tá a fi gbàyìn lálejò lónìí ṣe hàn pé nígbà míì àyídàgbà sí ti àbá mọ̀ bẹ́yìn àìsí fẹ̀lẹ̀ kí bò sí ìyàgbẹ́tẹ̀ bá ń pé tẹ́ǹké tẹ́ẹ̀fù padà pẹ̀lẹ́ kí àwọn èèyàn ò ní mọ̀ pé ìrora nù ọ̀rọ̀ mi ò yé náà. ní orílẹ̀-èdè tá a wà Nàìjíríà là ń pè ẹ̀yà tó pọ̀ ló wà ń bẹ ẹ̀yà tó pọ̀ ló wà ń bẹ ṣùgbọ́n àwa kíyèsí pé nínú àwọn ẹ̀yà tó pọ̀ tó wà Nàìjíríà a fura pé àwọn ẹ̀yà bíi mélòó kan wọ́n ń pariwo pé àwa kò sí mọ́ o kódà kí ló lè fà á kí ló dé wọ́n Nàìjíríà láàmú wọ́n Nàìjíríà láàmú kí ló lè fà á èyí àti àwọn ọ̀rọ̀ míì náà fẹ́ gbé yẹ̀wò àti bó o ní ìran Yorùbá gbogbo bí tí ń rí yìí kọ́lọ́nkọ́lá kọ́kọ́ là wà ń bẹ̀ o kọ́lá wà ń bẹ̀ ojú àwọn èèyàn wa ń rí tó kásù gbogbo ọ̀rọ̀ kí yóò dùn náà àbáyọ sí pé tọ́nà àlàáfíà àwọn tí a pè é fún lórí ètò mi kájọ gbé yẹ̀wò àti gbogbo ẹni tí ẹ ti darapọ̀ mọ́ wa o ẹ máa bá wa bọ̀ ń bọ̀.
àgbẹ̀ iṣẹ́ ilẹ̀ wa ni àbẹ́ẹ̀kọ́ ni bẹ́ẹ̀ ni ká pè ní iṣẹ́ Yorùbá nígbà tẹ́yìn náà wà ní kékeré tẹ́ wà iṣẹ́ gbóko rí. ń gbóko dáadáa. nígbà tẹ́yìn náà wà lóko tẹ́ ẹ̀ tiẹ̀ ń dáko bó o ní iṣẹ́ oko rí bó o ní iṣẹ́ àgbẹ̀ rí. ẹ ṣeun lótú mo rántí dáadáa nígbà tí a wà léwu ńgbà yẹn ó ní ìyá mi tó jẹ́ ìyá àgbà Ọlọ́run bá mi fọ̀run kẹ́wọn láyé ìgbà yẹn wọ́n máa ní ká lọ sóko ká lọ máa gé igi wá wọ́n rántí dáadáa pé àìmọye ìgbà tá a máa lọ sí oko láti lọ gé igi kí là ń fi igi ṣe náà ni pé láti fi dáná bẹ́ẹ̀ kẹ́ ni a tún wá ní àwọn tó jẹ́ ìgbà míì wọn ni ó yá igi yìí ó afẹ́fi ṣèmọ́tẹ́ pa á fi jẹun ṣùgbọ́n a wá rí nígbà tó dé pé ayé dẹ̀ ti wá di bó ṣe wá rí yìí a wá rí pé kò wá rí bó ṣe rí mọ́ torí wá ní pé olóko ò lè lọ sóko mọ́ olódò ò lè lọ sódò mọ́ kí ló fà á nípa ti ọ̀rọ̀ ajínigbé torí pé tó bá dúró re tí ò bá dúró re wọ́n jẹ gbé ni òun ló wá fà á tí ẹ fi ń rí pé kọ́lọ̀ ń ṣàánú gun ajínigbé ó ti pọ̀ jù ní gbogbo ilẹ̀ Yorùbá débi pé olóko ò lè lọ sóko mọ́ olódò ò lè roko kò lè rodò mọ́ kí la dẹ̀ máa wá sọ adẹ̀wà nínú ìlú tá à ń pè nílùú Nàìjíríà tẹ́ pé tá bá wo àwọn ènìyàn tó wà ńbẹ̀ tá bá tún wá wò nígbà tẹ́ kó máa ń pè nǹkan ní statistics a wò pé wọ́n fẹ́ tó ní ìwọ̀n tó ń pè ní over 250 million ènìyàn tó ń gbé nílùú Nàìjíríà tá bá wo àwọn tó wá jẹ́ àwọn ènìyàn yìí a wò pé oríṣiríṣi èdè oríṣiríṣi àṣà oríṣiríṣi ìṣe òun ni wọ́n wà ńbẹ̀ kí lẹ wá rò pé kò lè ṣẹlẹ̀ torí wà ní pé olúkálùkù á máa wò pé ìlú wo ni a lè wọ̀ tó jẹ́ pé ó wà peaceful tó jẹ́ bí wá pé wọn ò ní máa béèrè pé kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ tẹ́ bá dẹ̀ wọ àwọn tá a jẹ́ ọmọ Yorùbá rí pé gẹ́gẹ́ bíi pé báyìí jẹ́ ajá àwọn tẹ́ pa máa ń kọ́ àwọn èèyàn mọ́ra ajẹ́ni tó ní ọgbọ́n ajẹ́ni tó nímọ̀ adẹ̀jẹ́ni tó nóye bẹ́ẹ̀ mi ṣe rí nípa pé bóyá nǹkan tó fà á tó fi dàbẹ́ pé máa rí pé púpọ̀ náà àwọn tó jẹ́ gbogbo èdè tí a dárúkọ yìí ilẹ̀ Yorùbá ibẹ̀ ni gbogbo wọn rán wá wọ́n á tẹ́kì ń bá síbàtọ̀ yẹn bí wọ́n pé a ṣe COVID-19 tó ní pé kó nílé gbélé tẹ́ bá rí wípé nígbà yẹn rí pé púpọ̀ náà tó jẹ́ pàwọn tó wà ní ẹ̀yà bòmíì bóyá bí Haúsá ni o bóyá bí Fúlàní ni o bóyá bí Ìgbò ni o rí pé despite pé wọ́n ń pariwo yẹn wọ́n sì ń sá wá sílẹ̀ Yorùbá ibẹ̀ lè ti máa mọ̀ kódà pé ilẹ̀ Yorùbá nìkan ló wà peaceful ní gbogbo ẹ̀yà tó wà tá a fi ń dárúkọ pé because nínú ilẹ̀ Yorùbá ní gbogbo Nàìjíríà tá à ń dárúkọ yìí we have over 350 different language ṣòye yín so tábàdẹ̀ ti lè níbi àpò ajẹ́ pé èdè tó jẹ́ 350 different languages ta ní nínú Nàìjíríà kẹ́ mọ̀ pé ìlú wo ló wá jẹ́ bí tẹ́ wà peaceful táàrin bí àpò wọn kì í ṣe orí ẹni à pẹ̀lú àwọn èèyàn mọ̀ wípé ilẹ̀ Yorùbá ni sòun ló fi dàgbé mo fi rí gbódà pé ilẹ̀ Yorùbá bóyá wá ń sá wá síbẹ̀ máa rí pé kò síṣẹ́ ìlú bóyá kò síṣẹ́ ìlú yẹn látara pé Yorùbá jẹ́ nǹkan tó jẹ́ bí wọn máa ń fi inú wọn àwọn àjòjì ju onílé lọ nǹkan tèmi wá rí gbódà bẹ́ẹ̀ ń pò wọ́n tó fà á tó gun ajínigbé yẹn fi wá pọ̀ nìyẹn ní ilẹ̀ Yorùbá olótù ẹ ṣeun gan sa. ìwé ìròyìn kan gbé lónìí àfihàn Balọ́lá ó ní Awólọ́wọ̀ farm settlement wọn ní kẹ́kọ̀ọ́ mójútó mọ́ àwọn nǹkan míì náà bẹ́ẹ̀ tó jẹ́ tàgbẹ̀ àpàdùlọ àgbà gan tiẹ̀ kíyèsí pé ìjọba orílẹ̀-èdè táwa yóò ṣe bẹ́ẹ̀ ọ̀rọ̀ àgbẹ̀ kan kà sàn án etí lòun olóbìnrin gbóhùn òrùn tí wọ́n bá láwọn ya iye owó kan lẹ́fà gbé èyí sábà kárí àbúrò mi ò yé kí lẹ́yìn rò pé ń fa gbogbo orú àwọn. mẹ́sàn-án gan ló tù sà ní òye tèmi gẹ́gẹ́ bí ọmọ yín tó kéré jù torí mi máa sọ pé èmi ọmọ yín kọ́ mẹ́dọ̀ mẹ́yọ̀ ṣùgbọ́n bá ẹjọ́ ọmọ yín kéré náà tó wọ́n ní pé ẹni tí Ọlọ́run bá ti ń bá rìn a máa ní àwọn nǹkan tó ń pè ní òye tó bá dẹ̀ máa sọ a máa bá ìgbà mu bí Jésù Kristi bó ṣe ń ṣe nǹkan tèmi máa sọ nínú òye nǹkan tí Awólọ́wọ̀ farm settlement tó ṣe nílẹ̀ Yorùbá ó jẹ́ pé nǹkan tó jẹ́ bí a pé ìtanijí nígbà tí Awólọ́wọ̀ wà láyé ṣùgbọ́n gbà tó di bí a pé Awólọ́wọ̀ papòdà àwọn tí Awólọ́wọ̀ fi ẹ̀yìn lẹ́fun tó bílí pé yàn ni wọ́n àwa rí i pé níṣe lọ́bẹ̀rẹ̀ sí ń ṣe ni wọ́n ń ṣe bó ṣe wù wọ́n gẹ́gẹ́ bíi pé nígbà tó yẹ kó ń ṣàwálà pẹ̀lú ẹ̀ torí pé ẹni tọ́lọ́run fi rán ó yàtọ̀ sẹ́ni tó rán rẹ̀ wọ́n fẹ́ tẹ́kì ń bá ti bàtẹ́ pé a sọ̀rọ̀ nípa Ahmadu Bello mo dẹ̀ sì máa ń sọ ẹni tí bá fi ń sọ̀rọ̀ torí wáyé ni pé wọ́n máa ń sọ̀rọ̀ nípa ibi ìpínlẹ̀ dẹ̀ bẹ̀rẹ̀ láti ibi tí nǹkan bá ti bẹ̀rẹ̀ táwọn èèyàn bá ń sọ nísìnyí pé Nàìjíríà ibi tí wọ́n fi kún
wọ́n fi gún níbi tó jẹ́ bí wọ́n pé wọ́n kọ lórí iyanrìn. Ibi tó bá dẹ̀ ti kọ́ lórí iyanrìn kí lẹ expect ẹ ti mọ̀ pé kò lè dúró re. Ẹ̀hún mọ́ ẹ̀fọ́ aṣọ sọ lórí nǹkan tí Ahmadu Bello sọ. Ahmadu Bello sọ ní 1960 nígbà tí wọ́n gba òmìnira. Ó sọ wípé àwọn máa dáàbò bo ilẹ̀ Nàìjíríà fún bàbá wọn tó ń pè ní Usman Dan Fodio. Tá bá dẹ̀ sọ̀rọ̀ nípa Usman Dan Fodio, Usman Dan Fodio jẹ́ nìkan tó jẹ́ mìíràn pé láti ẹ̀yà Fúlàní tó jẹ́ lára àwọn tẹ́yẹ́ bí wọ́n pé wọ́n máa ń fi agídí gba ilẹ̀ onílẹ̀ látara wípé àwọn làwọn ní agbára, àwọn làwọn ní ọgbọ́n, àwọn máa fi ìfagídí bó látara fagídí yẹn kò ní jẹ́ bí wọ́n bá ń jà lójúkorojú, wọ́n á fi bóyá nípa ti ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n á fi mú yín láti fi gba nǹkan tó bá jẹ́ nǹkan yín, ṣó yín láti pa ṣẹbẹ̀ yẹn á di tọ̀dọ̀ títí wọn. Náà wọ́n wá sọ wípé àwọn tí wọ́n gbàgbọ́ wípé wọ́n ka ìwé ní ilẹ̀ tó ń pè nílẹ̀ South, ilẹ̀ South ó combine gbogbo bí i South West, South South, South East bẹ́ẹ̀ òun nílẹ̀ South. Wọ́n wá nípa àwọn tó bá dàbẹ́ pé wọ́n ní ọgbọ́n láàárín wọn àbí wọ́n ní agbára, wọ́n náà máa sọ wọ́n di ẹni yẹpẹrẹ. Táwọn bá ti wá sọ wọ́n di ẹni yẹpẹrẹ látara yìí tó bá dàbẹ́ pé wọ́n sọ di yẹpẹrẹ tó wà gbé òun fẹ́ gbogbo òun kọ́ wọ̀ọ̀kùn bẹ́ẹ̀. Kí ló máa ṣẹlẹ̀ ní pé láti wá bá òun kọ́ bẹ̀bẹ̀, tó bá ti wá dé kó wá bẹ̀bẹ̀, ẹ̀bẹ̀ tó bá wá bẹ̀ yẹn ó yá a máa fún ẹ ní bíntì nínú nǹkan tó dàbẹ́ pé nínú ilẹ̀ bàbá ẹ̀ ó dàbẹ́ ẹni tó ta ilẹ̀ bàbá ẹ̀ ń sìn tó wá ní pé òun ta ní ilẹ̀ yẹn ní bí i 1 million naira, ilẹ̀ 1 million naira tó ta tó wá dé pé wọ́n á fún mi ní bí i 50,000 naira, ṣe mo máa jẹun lójú gba at least eléyìí náà ṣàtẹ̀fi sora. Òun ló dàbẹ́ máa rí pé wọ́n nípa àwọn máa render wa useless. Kí wọ́n sọ lédè òyìnbó, Ahmadu Bello sọ wípé will prevent Nigeria as an estate for their forefather Usman Dan Fodio. So the motto of our preventers fún bàbá Usman Dan Fodio ó mean wípé anybody tó wà ní southern part wọ́n tó bá dàbẹ́ pé ó ní ọgbọ́n tó kàwé tó gboyè rẹpẹtẹ, wọ́n náà máa render effort wọn useless, will render their effort useless. So látara bẹ̀yìn àwọn tó bá dàbẹ́ pé wọ́n rí pé wọ́n á gbà fún wọn, will use them as a willing tools for their kingsmen. Who are their kingsmen? The people that they are Yoruba people, the people that they are Igbo people, the people that they are, maybe the middle belt, anybody from the south. So these are the kind of strategy táwọn tó jẹ́ àwọn northern people tí wọ́n máa ń lò tó dàbí ẹ̀ kó fi dàbí ẹ̀ pé ẹ fi máa rí pé ilẹ̀ Nàìjíríà kò dàbí bó ṣe yẹ kó ṣe lè rí. So tá a bá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ bí apá àwọn tó jẹ́ àwọn àgbẹ̀ wa tó jẹ́ nǹkan tó jẹ́ bí a pé nǹkan tí bàbá olówó tó fi sílẹ̀ lórí ọ̀rọ̀ tí jẹ́ farm settlement, ẹ máa rí pé kò sí bóyá fẹ́ rí torí wà nípò wọn jẹ́ kó dàgbà torí wọ́n mọ̀ pé Yorùbá ló pinlẹ̀. Dìmọ́ tó bá dà pé Yorùbá ló pinlẹ̀ ó yẹ kẹ́ mọ̀ pé kò lè padà yọrí bó bá ṣe yẹ kó yọrí. Ṣòye yín bẹ́ẹ̀ because why ní pé àwọn nǹkan táwọn bá ti ṣe òun ló fi jẹ́ pé máa rí pé nígbà tó dé pọ̀ máa padà jáde wọ́n jẹ́ kó máa yí àwọn táwa ní south especially south west. Wọ́n sọ fún wa wípé tó bá parangida ń pé Tinubu ò comply pẹ̀lú nǹkan tó bá yẹ kó ṣe, wọ́n ní pé àwọn máa blọ́ọ̀kì bọ́dà títí wọn. Tó bá dẹ̀ ti blọ́ọ̀kì bọ́dà títí wọn kí lẹ expect, ebi á máa pa Yorùbá tó dẹ̀ yẹ pé oko tó yẹ ká ti máa ṣọ̀rọ̀ oko wà wọ́n ti ń pa àwọn àgbẹ̀, wọn ò jẹ́ káwọn àgbẹ̀ dúró síbi àwọn tó wá jẹ́ àwọn ọmọ àgbẹ̀ wọ́n tún bá wọn sùn, wọ́n ń ṣe oríṣiríṣi pẹ̀lú wọn tó dẹ̀ yẹ kó máa ṣẹlẹ̀. So nǹkan tí mo lè sọ nìyẹn olóòtú so kò lè jẹ́ kókó wá dàgbà sà. Mo ń dín kankan mú o. Mo ti rẹ́ni tó wó bu bàbá ẹ̀ rí nínú ilé. Owó bu bàbá ẹ̀ tó lọ sí sísímẹ́tì. Ó sì dálé ọ̀hún àjòjò. Ọmọ onílù ìbílẹ̀ mọ́nà bàbá ẹ̀. Ọ̀gá o, bílíọ̀nù ní wọ́n ń tà ó bá àjèjì o. Ọmọ onílù ìbílẹ̀ mọ́nà bàbá ẹ̀. Ọ̀gá o, bílíọ̀nù ní wọ́n ń tà ó bá àjèjì o. Ọmọ nígbọ̀ ẹni ó máa kú kí á ló gbọ̀gbọ̀ bí ó ṣàgọ́. Great grandfather nílé ká mẹ́fà ilẹ̀, bàbá ní tó kú ẹ̀ lọ́wọ́ bàbá. Bàbá ní fi díẹ̀ kọ́lé ó fi díẹ̀ dáko. Bàbá ní wá tó kú ẹ̀ lẹ́yìn owó ọkùnrin. Ìdá sí ìwọ̀n èyí. Ẹ̀ka mẹ́fà ó kù lọ́ọ̀sì
lọ́la. Ogún wo lọ́mọ yìí fẹ́ jẹ lọ́la. Ẹ ti ta ogún éka ilẹ̀. Ẹ wá fira Toyota Corolla yóò tuntun. Toyota Corolla. Ṣé Toyota Corolla lọ́mọ yìí fẹ́ jókòó? Àwọn ìran kan ní Nàìjíríà yìí. Owó ẹ̀kọ́ 30 million dání. Àbúkọ́ ti ilẹ̀ kan wélé ọ̀. Ìwọ bí wọ́n fẹ́ kí a ló tẹ̀lẹ̀ náà. Wọ́n láwọn alálẹ̀ àbínú. Alálẹ̀ àbínú lọ́la. Ìwọ wá ilẹ̀ Yorùbá. Mo ti rẹ́ni tó wó kù bàbá ẹ̀ rí nínú ilé. Owó kù bàbá ẹ̀ ó lọ sí sísímẹ́tìrì. Ó sì ta lé ọ̀hún májòjì o. Lórí ilẹ̀ yìí. Àtàyè ṣe mo ti rọ́pò ẹ̀yà kan. Ó sì ra gajì ìlú èkó wà lọ́wọ́. Àlejò ẹ̀kọ́ ọ̀rọ̀ kọlù tá a sì wá mẹ́nu báyìí dàbẹ̀ ni pé ilẹ̀ Yorùbá nìkan kan ni wọ́n ń ṣèkọlù sí abẹ́ ìgbọ́ nípa àìsàn ọdún kérésì táwọn agbègbè kan náà wọ́n tún ń ṣèkọlù bẹ̀ kí láti sọ pé àwọn ènìyàn ń fẹ́ gan. mẹ́ṣẹ̀ ń gan sa olóòtú gẹ́gẹ́ bí a bá ń sọ wípé wọ́n ń ṣe ìkọlù sí àwọn other place máa pè ní region torí ta bá níbi ẹ̀ ń pé àwọn ibòmíì wọ́n sì máa fi bí ẹ̀ ń pé ilẹ̀ Yorùbá ni region ni fẹ́ take him back sí ìgbà tí nǹkan tó ń pè ní Nàìjíríà bẹ̀rẹ̀ tá bá sọ̀rọ̀ nípa ìgbà tí Nàìjíríà bẹ̀rẹ̀ láti 1914 látàrí Lord Lugard ṣòye nǹkan táwọn dẹ̀ mission táwọn dẹ̀ bá wá ni wípé wọ́n rí pé ní ilẹ̀ tó ń pè ní Africa especially inside ibi tí a wà àti north òun ló fi pè ní the Northern Territory and the Southern Territory so fi wá wọ̀n wípé ó fi jẹ́ kó yé gbogbo wa wípé wọ́n ti pín ṣòye yín nígbà tó di bí wọ́n kó wa ní ẹrú ní 1914 bọ́bà tó yá tó di pé gẹ̀mí ẹ bẹ̀rẹ̀ sí rò láti bẹ̀rẹ̀ lọ ti wá ń rí pé àwọn kan jẹ́ àwọn tó yẹ bí wọ́n gbọ́n látara wọ́n rí pé ìbáṣepọ̀ tó wà ní sáàgì southern part àti tó wà ní north wọ́n rí pé kò ń ṣe kan náà torí wà ní pé wọ́n ti rí gbogbo òye tó lúkálukú gbé now láti bẹ̀rẹ̀ lọ ti wá dé pé wọ́n ti wá rí pé àwọn èlé kọ́ àwọn ẹni papọ̀ kí ni nǹkan táwọn máa ṣe ni pé káwọn sọ ní southern part àti the Northern Territory ṣòye ìlú fi jẹ́ pé wọ́n fáwọn north ní ààyè tọ̀dọ̀ tiwọn wọ́n dẹ̀ fáwọn àtàjẹ́ south bọ́bá tó di bí á pé àwọn tó jẹ́ àwọn bàbá wa bíi Awólọ́wọ̀ bíi Nnamdi Azikiwe bíi Sultan of Sokoto tó wà pé kí làwọn máa ṣe ni pé báwo la lè ṣe gẹ́gẹ́ bí pé àwọn ẹni yìí a fẹ́ kí gbogbo wọn bá tiwọn lọ kí la lè ṣe ni pé ẹ jẹ́ kí àmọ̀bá yìí máa ṣe láti jẹ́ ká sọ̀rọ̀ ọdún náà àwọn tó jẹ́ náà tó tiẹ̀ ní ọkàn láti fi áfíríkà àwọn tó pa àwọn fẹ́ dá dúró bọ̀ wọ́n tó ṣẹlẹ̀ ní pé bàbá wa Awólọ́wọ̀ gẹ́gẹ́ bí tẹ bá rí nǹkan tó ṣe ní southern part for just 2 years because I think ìgbà tó dé pa àwọn British tó jẹ́ àwọn west tí wọ́n fún wa ní agbára pé àti ẹ̀ lọ́wọ́ nǹkan tẹ́yìn tẹ̀ lè ṣe gẹ́gẹ́ bí pé ẹ̀sán pé ẹ fẹ́ dá dúró káwọ́ bẹ́ẹ̀ ṣe lọ́n pé ẹ fẹ́ dá dúró I think that was 1958 yeah. gẹ́gẹ́ bí orílẹ̀-èdè wọ́n wà 1958 yá ìwọ tó jẹ́ south west jẹ́ káwọn tó fẹ́ ṣe lọ́dọ̀ tiẹ̀ ìwọ tó jẹ́ the south east jẹ́ káwọn tó fẹ́ ṣe ìwọ tó jẹ́ wà nínú náà jẹ́ káwọn tó fẹ́ ṣe adẹ̀dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àwa Yorùbá la jáwé olúborí torí pé tẹ bá rí nǹkan tí bàbá Awólọ́wọ̀ ṣe nígbà yẹn látàrí ìgbà yẹn òun ni the first television TV tí à ń rí gbà yẹn òun ni the first tallest building in Africa tó yẹ kó ń pè ní kòkó látara bẹ̀ yẹn òun náà ni the first ọ̀nà tó jẹ́ bí wọ́n tà ipa tẹ bá sọ̀rọ̀ nípa scholarship káàkiri tó jẹ́ bí wọ́n pé bàbá Awólọ́wọ̀ tó ń fún àwọn tó jẹ́ bí South Africa wọ́n tún yá wọn lówó pé ayé ayé lówó kẹfì lọ ṣe nǹkan báyìí nínú South West ní òkun ṣe ní gbogbo Nàìjíríà o gbogbo àtó dẹ̀ yà tó di bí bàbá Awólọ́wọ̀ gbà bí wọ́n ṣe lè ṣe South West Ọlọ́run bá lè ṣe tábà tó lè ṣe gbogbo Nàìjíríà bẹ́ẹ̀ at least ó yẹ kí ó lè jẹ́ pé yá pé gbogbo àná lè dá dúró láti bẹ̀rẹ̀ bàbá tí wọ́n pè á bàbá agbọ́n tó wá ṣe the short wave wọ́n máa ń pè kí ní ẹ̀ ní short wave radio òun ló wà ní Ìbàdàn bàtó yá tó di bí wọ́n pé wọ́n rí pé anybody wọ́n fẹ́ gbọ́ news wọ́n lọ sí wọ́n lọ máa gbọ́ wọ́n lọ kétí gbọ́ pé wọ́n máa ń sọ̀rọ̀ pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀
ẹ ti mọ̀ pé àwa tá jẹ́ Yorùbá àkàndá kan ni wá láti bẹ̀ yẹn bọ́lá ìgbà tó yẹ wọ́n bẹ̀rẹ̀ sí ní pé ọgbẹ́ yẹn ló ń fa kóyọ níbo wọn tó ń ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ la máa ṣe òun dẹ̀ wò pé yá tábà lè try láti ṣe ó pe north sọ pé òun ti rẹ́dì ọmọ Ìgbò yẹn ní pé òun ti rẹ́dì láti bẹ̀ yẹn bọ̀ kí ẹ̀ẹ́dẹ́gbẹ̀dẹ̀ ń bára convince kínní kí ló fà á tí Sultan of Sokoto fún rẹ̀ òṣìṣẹ́ wíyá pé òun máa dìde láti ibi tóun wà láti wá sí kínní láti sọ pé òun fẹ́ wá ṣe election ó padà gbé Tafawa Balewa láti bẹ̀rẹ̀ kẹrẹkẹrẹkẹrẹkẹrẹ ìyẹn ló wá di bí àmì kínní ṣé ibẹ̀ so láti bẹ̀rẹ̀ yẹn gbà tó yá lọ́dún bí agbódà pé àwọn ẹni yìí náà ló padà jáwé tó já àwọn ti north kò dẹ̀ ń ṣe nípa tí ọgbọ́n tí wọn àwọn tó já àwọn west náà ló fún wọn lọ́gbọ́n yẹn bóyá wá dípò wọn fún wọn lọ́gbọ́n yẹn ó jẹ́ pé àwọn pé àkílà àwọn máa ṣe ó yá àwọn ẹni wọn ti gba kínní láti bẹ̀ yẹn ó dà pé wọn bí pé bàbá wa fẹ́ máa ṣe bẹ́ẹ̀ ìyẹn bàbá wa lówó fẹ́ máa lo ìwọ̀nba ọgbọ́n yẹn láti máa tó ilẹ̀ Yorùbá ṣe pàdé àwòdì wọn padà fún ló fi dé wọn sọ pé yá wọn fún ní bí 10 years kó wá lẹ́wọ̀n tó wà láti bẹ̀ yẹn wá lágbàdìgbà gba independent yẹn up ti ìgbà tó di bí wá pé Awólọ́wọ̀ fi wà lẹ́wọ̀n ẹ bá ń bẹ́ẹ̀ kí ni ìdàgbàsókè tó bá ilẹ̀ Nàìjíríà so láti bẹ̀rẹ̀ ti máa wá rí pé kò ń ṣe bí àwọn tó jẹ́ pé àwọn ẹni yìí àwọn tó jẹ́ àwọn òyìnbó ìtọ́ni fún wa náà ṣe ń ṣe nǹkan tó ń ṣe náà di mọ́tò tí wàá fún wa ní independent yẹn ṣe bẹ́ẹ̀ tọ̀hún lẹ́yìn kọ́ tó bá ti ń pé a fi ẹran lè bẹ́ẹ̀ ká jí okùn lọ́rùn ẹ̀ ni wọ́n wá yokùn lọ́rùn ẹ̀ òun ló wá di tó ní kẹ́ pé wá di bí wọ́n pé àwọn ẹni yìí náà lọ́wọ́ ń dúró lórí pé power yẹn lẹ́wọ́ rí ló wá di bí wọ́n pé ó wá di nǹkan tó wá ń ṣẹlẹ̀ ní ìlú tó ń pè ní Nàìjíríà báyìí ṣe yín bẹ́ẹ̀ so di mọ́tò bá ti wá rí pé ó ti wá ń rí bẹ́ẹ̀ olóòtú kí lẹ́rù bí wọ́n pé yẹ kó ṣẹlẹ̀ ó yẹ ká wá rí pé ó ní àdéhùn tó ń pè ní treaties yẹn kẹ̀dẹ̀ rí láti Niger Republic ni wọ́n ti ṣe yín bẹ́ẹ̀ tó dẹ̀ bí wọ́n pé bàbá Aládìgbòlù tó jẹ́ kábíyèsí wa òun ni ó ṣe lọ́yọ̀ọ́ ń gbà ẹ̀ wọ́n dẹ̀ sọ fún mi lẹ́yìn bá ti di lẹ́yìn 100 years kólúkálukú tó bá ti mọ̀ pé yá tó bá ti dán mọ́rán àǹfààní wà láti sọ pé yá kólúkálukú gbéra ìbọn tó bá rí bí wá pé ẹ lè jọ gbéra yín papọ̀ kẹjọ ṣe mo wá tèkì ń padà sígbà tó di bí wá pọ́ lọ́run fúnra rẹ̀ gan try ẹ̀ ó try ó tẹ̀sí because nígbà tó di bí ọlọ́run ṣe bù pé ó yá kóun sọ àwọn ẹni kí mọ̀ wọ́n jọ àwọn tó sọ pé yá kí mọ̀ wọ́n jọ wà nù báíbù dẹ̀ wà nù kúrẹ́ mọ̀ lè sọ bí ó wà nù wà á chàmù kódà kó máa ń sọ nù báíbù nígbà tó di pé àwọn kan bẹ̀rẹ̀ sí máa kọ́lé lọ sọ́run ṣé ibẹ̀ wọ́n yẹ kí wọ́n kọ́lé yẹn sọ́run tọ́lọ́run ká àwọn ẹni máa ti ń kọ́lé kàn mí nítorí pé èdè wọn jọ àṣà wọn jọ ìṣe wọn jọ bó ṣe wá di pé èdè wọn jọ àṣà wọn jọ ìṣe wọn jọ yẹn ó ń jẹ́ kó máa lo ohun tó ń pè ní ìṣọ̀kan ṣé nígbà tó yẹ Ọlọ́run gbà tóun bá yẹ ti dá ohun àwọn ẹni irú ìfá tó máa kọ́lé kàn wọn bí tóun bá wà ó dẹ̀ da èdè wọn rú bóyá dé èdè wọn rú báyìí ibi tó kọ́ ilé yẹn sí ni ilé yẹn dúró sí example tó wà nù Nàìjíríà gangan nìyẹn torí wà ní pé we have over 360 different languages tabadẹ ń pè different languages wọ́n pè ní region which is regional ṣó yẹ yín bẹ́ẹ̀ because the mọ́tò bá ti lè jẹ́ region kìíní ó ti mean pé ìlú kan country kan ni wọ́n orílẹ̀-èdè kan ni wọ́n òun ló fà á tí bàbá wa tó jẹ́ bàbá wa ààrẹ tó wà ń bẹ́ẹ̀ sí sọ pé àwọn sọ fún Buhari kó má fi àjẹ orílẹ̀-èdè Yorùbá ṣó yẹ yín ó mì nípò orílẹ̀-èdè ni Yorùbá láyé rẹ̀ ibi tó bá lè ti wá jẹ́ orílẹ̀-èdè Yorùbá yẹn ẹ̀tọ́ wa ni pé táwọn ọmọ Yorùbá tá bá ti wá rí pé ó dà pé kùdìẹ̀kùdìẹ̀ ti ń ṣẹlẹ̀ kí la rò pé a lè ṣe láti lè kúrò nù kí ni ó mì ní pé a gbọ́dọ̀ wọn bá ṣe máa ṣe tó jẹ́ bí wá pé lóòótọ́ àfẹ́ àwa Yorùbá onírẹ̀lẹ̀ ni wá mo rántí dára tí kí n tó wọ Lagos State University bẹ́ẹ̀ bàbá mi àti àmà kíní kan má borúkọ ẹbí jẹ́ má ṣe gbá ọmọlúwàbí ní bá wa ṣe dá ọmọ Yorùbá nìyẹn a kì í fẹ́ ba ìdílé wa jẹ́ orúkọ wa jẹ́. àlejò wa ibi tí mò ń lọ mo dé ẹni pé àlọ́ mo ní ẹsẹsẹ bẹ́ẹ̀ ni. nígbà tí ní òfin kan wípé àjọṣepọ̀ wa lọ́gọ́rùn-ún ọdún tí bàbá bára wọn mú ẹni tó bá fẹ́ lọ lé ṣẹ́gẹ́nì tó lè máa lọ. ṣé àjọṣepọ̀ wa pẹ̀lú àwọn ẹ̀yà tó kú ọ̀bá yìí láàmú nìyẹn fi ní dandandandan o àfẹ́ ṣe bákan o àṣìmọ́ kí ni ṣé àjọṣepọ̀ yẹn yìí wò pé ó kù díẹ̀ káàtó ní àbíbọ̀. olóòtú ẹ ṣeun gan sa mú gẹ́gẹ́ bíi pé àwọn tá a jẹ́ ọmọ Yorùbá ọmọlúàbí ni wá ọlọ́gbọ́n ni wá olóye ni wá àwọn tó dẹ̀ jẹ́ bí wọ́n tẹ́ bá rí pé ìwà títí wọn àwọn ò kì í gbọ́ ohun tí bàbá wọn bá sọ fún wọn ó dàbí for example sí irú báwa ṣe wà tá a jẹ́ ọmọ Yorùbá bàbá máa rán ọmọ láti kindergarten àrùn primary school láti abọ́sí nursery láti nursery
a bọ́ sí primary, láti primary a bọ́ sí secondary, láti secondary a bọ́ sí university, poli àbí university. Tó bá tún wá kúrò university àbí poli yẹn, tọ́mọ Yorùbá tí lówó láti ọmọ yàgbọ́n fẹ́ràn rẹ̀, bàbá tún rán lọ sí bí BSc, bóyá bí oríṣiríṣi. Ṣé yín tó bá ti wá rán wọn bẹ́ẹ̀ tó wá rí pọ́n bàbá ti wá rí pé ọmọ yóò dàbò ti tójú bọ́ láyé rẹ̀ ló ṣẹ̀ máa filẹ̀. Ṣé yín gbogbo ẹ̀yà tó kù bẹ́ẹ̀ ẹ̀sà olóòtú ẹ convince mi bí abẹ́ ló ṣe rí kò rí bẹ́ẹ̀ torí wáyé ní pé omi ẹni bá fi mọ̀ pé àwa tá jẹ́ ọmọ Yorùbá ọmọlúàbí ni wá tábà tí wá dàbí ẹ̀pà tí wá rí pé àwọn kan tó wá dàpọ̀ wọn á ya ilé gbé lọ́dọ̀ wa tábà tí wá rí pé dàpọ̀ agbára wọn ti ń pọ̀ jù. Ṣé yín sà á ní láti sọ fún wọn pé ẹjọ́ ẹ fi àyè lẹ̀ fún àfẹ́ bá yín jà o ní ajẹ́ onírẹ̀lẹ̀ àrẹ̀fẹ́ wàhálà a lè máa jọ́ ọ̀rẹ́ tàdé máa jẹ́ ó máa ná agreement ṣùgbọ́n agreement yẹn á wà lórí constitution tábà tí wá wà lórí constitution yẹn òun là á fi máa ṣe nǹkan tá a bá ń ṣe tẹ́ bá wo ìwọ okay for example mo mọ̀ pé àìmọ̀ ètè gbogbo àmà ti experience lè máa lọ́n títì ìsìn yìí kó dàgbà ẹgbẹ́ ọ̀kadà kó wá dàbí ẹgbẹ́ misunderstanding sáré wáyé láàrin ẹ̀yìn bí abí ọlọ́kadà tó jẹ́ bí abí ọmọ Haúsá àbí Fúlàní àbí púpọ̀ náà bí apá Haúsá náà ni ẹ rí i pé kíákíá báyìí ó ti change ẹ̀mọ́ yín lọ́wọ́ tó bá wá change ẹ lọ ìbéyẹ kẹjọ kọ́ argue kẹ̀dẹ̀ parí ẹ̀ síbẹ̀ ni ẹ jẹ́ mọ̀ pé bí tẹ́tí jọ́ argue yẹn ọlọ́kadà kìíní á dúró ẹlẹ́ẹ̀kejì á dúró ẹlẹ́ẹ̀kẹta á dúró gbogbo àtọ́ wá dúró yẹn kó ń ṣọmọ Yorùbá ọmọ kan náà tó jẹ́ bí Haúsá ni àbí Fúlàní àbí nínú wọn á dẹ̀ wá dúró tira wọn á di bí wọn pé kí lẹ́ni ṣe wọ́n wá sọ èdè fúnra wọn èdè tó bá ti wá sọ fúnra wọn yẹn àwa dípa wá trigger ìbínú tó bá ti wá trigger yẹn instead kí wọ́n kàn settle amicably gẹ́gẹ́ bá Yorùbá ṣe máa ń ṣe pé àfẹ́ wàhálà wọ́n á bẹ̀ sí máa bọ́mọ Yorùbá yẹn jà débi pé tó bá dà pé tọmọ Yorùbá yẹn bá ṣe wàhálà jù ó possible kó pàdánù àbí kó ṣe oríṣiríṣi láti ti ń rí incident lóríṣiríṣi ṣóyè ibẹ̀ yẹn kó tó wá di pọ́lọ́pàá ibi tọ́lọ́pàá gan bá tún wá dé instead ọlọ́pàá tún try láti wíyá pé káwọn ètè jẹ́ kí justice kó wà save side kan lọ́lọ́pàá máa tún dúró sí ṣóyè ibẹ̀ yẹn so òun ló fà tó fi dàbí ẹpẹ́ fi rí wípé àwa Yorùbá òun fẹ́ wàhálà dáa pé ká ṣáà máa parí pé ẹjọ́ ẹ fi wá sílẹ̀ jẹ́ ká dá dúró láyé ara wa so bẹ́ẹ̀ náà tún wá rí wípé àwọn tó tún jẹ́ àwọn àgbẹ̀ wa náà wọ́n tún nífọ̀kànbalẹ̀ nú oko ṣóyè ibẹ̀ yẹn so gbogbo bẹ́ẹ̀ la wò pé àwọn ẹni yìí báàlẹ̀ máa ń sọ kí nìyẹn pé ò lè wá fa ní tọ́ya so ibẹ̀ so òun ló fà tàbí pé káwọn ẹni kan ṣe já fún wa. ibi tí èmi ń lọ lẹ́ẹ̀dẹ̀ pẹ̀lú alágbẹ̀dẹ ṣẹ́tàgbẹ̀ lọ́kàn yìí àbọ̀rọ̀ mi yìí. Yes sir. Now kí lẹ́yìn rò pọ̀ fà tí kì í mú ẹlẹ́dẹ̀ fún gbogbo àtò bẹ́ẹ̀ fún bí àpẹẹrẹ mo ní ìrírí dọ́pọ̀ òye lórí Fúlàní àti Yorùbá èèyàn mi tọ́pọ̀ tọ́jọ́ Fúlàní wọ́n wà dáadáa tí wọ́n jọmọ ìlú àbí èèyàn tá a bá bá wọn sọ̀rọ̀ tí wọ́n ń gbọ́ pé bàbá ẹ fẹ́ràn jẹ́ kó báyìí sanwó lóṣù bá. bẹ́ẹ̀ làwọn bóòlù àbáwí wọ́n pọ̀ nù àwọn aláìgbọràn àwọn kọlọ̀rọ̀ sí wọ́n pọ̀ nù wọn wọ́n tó àmọ́ dúró pé kí ló fẹ́ ṣẹlẹ̀ kí lẹ́yìn rò pé ó fà á tí wọ́n fi fẹ́ràn jẹ́ko àgbẹ̀ tó dáko dúkìá àgbẹ̀ lóko ọ̀rọ̀ mi ò yé yín mọ́ dúkìá tágbẹ̀ ní lóko tiẹ̀ dúkìá àtàwọn èèyàn wa náà lẹ́ran tiwọn tí dúkìá kan fi bàkan jẹ́ tẹni tó wá ba dúkìá nìkan yóò tún wá dúró pé kí ló fẹ́ ṣẹlẹ̀ tá a bá wá sì fà lọ tá a fà bọ̀ yóò tún wá jáde ẹni tó ba dúkìá yóò tún jáde kí lẹ́yìn rò pé lè fà á tí ó fi rí bẹ́ẹ̀ kí lọ́fà tó fi rí tó fi burú jáì bẹ́ẹ̀. olóòtú ẹ ṣeun gan sa òun náà ni mo sọ wọn ní amókun ẹrù ẹwọ òkèlè ń wọ ẹwù sàlẹ̀ mo dẹ̀ sọ statement yẹn lẹ́ẹ̀kan gbogbo nǹkan tó ń fa iná nìkan tí Amadu Bello sọ tó ní pé àwọn máa rẹ́ńdà iṣẹ́ gbogbo àwọn tó bá ti wà ní south west southern part àwọn máa rẹ́ńdà iṣẹ́ wọn useless ṣòye yín látara ibẹ̀ náà ló ti di bí apé ó ti ń jà bẹ́ẹ̀ pé wọ́n ti ń bí àwọn ọmọ gbogbo àwọn tó dẹ̀ ń bí tọ́ nípa àwọn wá sílẹ̀ Yorùbá ń bí wọ́n fi wọ́n lọ́kàn balẹ̀ wípé ilẹ̀ tó bá ti ń pè nílẹ̀ Nàìjíríà ilẹ̀ bàbá yín ni any places ibi tẹ́ bá ti tẹ̀ àtẹ̀gbé nílẹ̀ sẹ́ńtẹ̀nà kò sí wọn tẹ́ bá ṣe ń bẹ̀ àṣegbé ni tó bá dàbẹ́ fún wa mú yín ẹgbàgì ẹ bá jẹ ẹlòtúsà tẹ́ bá tún wá rántí ní ayé àtijọ́ ń gbà yẹn aláwọ̀ Fúlàní tó jẹ́ ọ̀rẹ́ wa aláwọn Haúsá tó jẹ́ ọ̀rẹ́ wa àní Ìgbò tó jẹ́ ọ̀rẹ́ wa dẹ̀ náà tó jẹ́ àwọn Yorùbá tàdé jọ ń gbé lálàáfíà bẹ́ẹ̀ mọ̀ kó tó bá tó tàdé bí wọ́n pé wọ́n ní kí wọ́n fẹ́ play mission ṣòye yín bẹ̀ yẹn mission tó bá ti wá fẹ́ play yẹn ó máa láwọn kan tí wọ́n máa rán wọlé àwọn tó bá ti wá rán wọlé yẹn àwọn èèyàn gangan lọ́wọ́ play impact yẹn tẹ́ bá wo time gbà tó di pé time COVID-19 yẹn àwọn tó ń pè ní àlòmọ́njẹ́ ni wọ́n wọlé gan ṣòye yín
wọ́n ń wọlé pẹ̀lú tírélà ni wọ́n dẹ̀ ṣe ń wọlé pẹ̀lú tírélà yẹn wọ́n ní pé tó bá ní bí apéjì ní báyìí ẹni mo tó wọlé sí nínú ilẹ̀ Yorùbá ń bí bí mọ́tò bá dé wá ń dí bẹ́ẹ̀ gẹ́gẹ́ tí mọ̀ pé àwọn ẹni yìí wọ́n ní mission tiwọn láti wá ṣe kò ń ṣe bí abégi ní so àwọn táwọn ti wà pẹ̀lú wa gidigidi láyé ìgbà yẹn àwọn tó ẹ̀kọ́ ti wà pẹ̀lú wa láyé ìgbà yẹn àwọn ẹran gan làwọn tó jẹ́ titi wa bọ̀ nísìn àwọn tó wọlé yẹn wọ́n ti dàpọ̀ mọ́ wọn tó bá wọ́n wá rẹ̀ ti wá dàpọ̀ mọ́ wọn yẹn bá àlàyé fẹ́ isolate àwọn méjì nínú ara wọn dàgbà wọ́n pé àfẹ́ wàhálà òfin tá a bá ti gbé kalẹ̀ nílẹ̀ Yorùbá òun ló gbọ́dọ̀ tẹ̀lé torí pé nínú United Nations kan ó recognize kan tó pé ní indigenous tó bá pé indigenous citizen àwọn tó jẹ́ àwọn abínibí ló ń pè bẹ́ẹ̀ because why ni pé ilẹ̀ Ìgbò mo ò lè lọ síbẹ̀ sí kí wọ́n lọ máa ṣẹ́ níyà torí pé èdè Ìgbò ló ń sọ bẹ́ẹ̀ mo ò gbé dè wọn ilẹ̀ Haúsá àbí ilẹ̀ Fúlàní mo ò lè wọlé síbẹ̀ níyà torí pé èdè wọn ni wọ́n sọ ṣùgbọ́n ilẹ̀ Yorùbá tó jẹ́ ilẹ̀ abínibí tó forí tèmi sọ̀lẹ̀ sí a lè wá sọ bí a torí pé àfẹ́ kú káwá ní bí a pé àní sóòótọ́ tó yẹ yín bẹ́ẹ̀ ẹ̀bẹ̀ tèmi dẹ̀ máa bẹ̀ àwọn tó jẹ́ àwọn bàbá wa gẹ́gẹ́ bí wọ́n mọ̀ pé onírẹ̀lẹ̀ ni wá àwọn ọmọ tí wọ́n bí wọn ṣo ní ìpàǹlé ṣùgbọ́n tó bá dà kó bá sún wọn kò gidi wọn sọ wá di nǹkan tó yẹ kó sọ wá di so wá fi àsìkò yìí ń bẹ̀ àwọn tó jẹ́ àwọn kábíyèsí wa torí wà ní pé agbára ló yẹ kó wà lọ́wọ́ kábíyèsí ṣùgbọ́n látara pa mọ̀ pé ayé ìjọba ni wọ́n wà á fi àsìkò yìí bẹ̀ àwọn kábíyèsí wa kí wọ́n jọ̀ọ́ á tún máa bẹ̀ ọkọ̀ ṣera wọn lẹ́yọ̀kan torí pé tí wọn ò bá ṣera wọn lẹ́yọ̀kan á máa fẹ́ tàwọn tájọ́ ọ̀dọ́ látara táwọn kábíyèsí bá ṣera wọn lẹ́yọ̀kan wọ́n á lè bá àwọn tó bá jẹ́ àwọn gómìnà wa sọ̀rọ̀ ṣòye yín bẹ́ẹ̀ látara bá àwọn gómìnà sábà tí àwọn gómìnà bá ti di pé ohun àwọn kábíyèsí ti jẹ́ ọ̀kan èmi gbàgbọ́ wọn mọ̀ pé kí làwọn máa ṣe láti lè fi protect because okay nísìnyí bàbá wa Akérédolú Ọlọ́run bá wa dẹlẹ̀ fún wọn wọ́n ti bá tiwọn lọ nísìnyí oríṣiríṣi nǹkan là ń gbọ́ lórí ayélujára tá à ń gbọ́ lóríṣiríṣi àwọn míì nípa wọn ṣe ayé dáadáa àwọn tó sọ pé wọn ṣe ayé nígbà kejì náà the same thing náà lọ sọ a lè tara ayé lọ́rùn bọ́ ṣùgbọ́n ìwà tá a bá wù nígbà tá a wà ní ilé ayé òun ni wọ́n á máa sọ nípa wa kò ẹni tó bá sọ bí apẹ lóòótọ́ gbogbo ara bí apẹ Ọlọ́run wà bí kò sẹ́ni tó rọ́lọ́run rí àfi tó bá ti kú ṣùgbọ́n àwọn tó bá ṣe nílé ayé àwọn èèyàn tó wà nílé ayé yìí ni wọ́n á ti máa dájú ẹ̀ lẹ̀ kó tó wá rí pé òkan fẹ́ lajú lẹ̀ pé ó ti dọ́run o ṣùgbọ́n à ń pè àsìkò yìí bẹ àwọn tó jẹ́ àwọn kábíyèsí wa kí wọ́n jọ kí wọ́n dúró pẹ̀lú àwọn tó jẹ́ àwọn ọmọ wọn ẹ wo náà tí ń sìn ẹni tó sọ̀kòlù Deborah tó dáná sun Deborah àwọn ọ̀bọ̀n yẹn sì wọ́n ń gbádùn ayé wọn tó jẹ́ àwọn ọ̀dọ́ bíi ti wa àdẹ̀gbẹ́ ní ti nípa ẹ̀ mọ́ kí ló wá ń ṣẹlẹ̀ pẹ̀lú àwọn tá a jẹ́ ti Yorùbá táwọn òde ṣàdúró kan tó tó bẹ́ẹ̀ àwọn kan fẹnu wá sọ̀rọ̀ lásán tẹ̀lé àwa ń lé kinní kan ẹ̀yin ń lékun sí wa wọ́n léjò sí wa so ẹjọ́ yín kábíyèsí wa bẹ̀yìn nǹkan tẹ́ bá ṣe láyè ló máa sọ nípa yín ṣóyè yín Ọlọ́run kan ló ṣe máa dájọ́ ṣùgbọ́n àwọn àtàbá wà nílé ayé la máa dájọ́ gbogbo wa ẹ ṣeun mọ́ lótú sá. comrade mọ̀nbọ̀ ṣẹ́rí láti sọ̀rọ̀ ọ̀rọ̀ tẹ́ǹgbọ̀ tí ò tọrọ dé mo sọ fún yín dájúdájú gàràgàrà yìí pọ̀ òótọ́ èmi ó sòótọ́ tèmi dé èmi gàràgàrà yìí ó ṣe kíni ó tọ́ kí ẹrú ọmọra rẹ̀ lẹ́rú tí ẹrú bá ń ṣe bí ọba yóò dìjà tí mò ń sọ òye yín kò sí bí yóò tẹrú bá ń ṣe bí ọba yóò ṣe kíni yóò dìjà kìí jẹ pé bí àwọn èèyàn wa ti ń ṣe ń bì làwọn èèyàn tí wọn ti ń bẹ lọ́nà lè ṣe àwọn olórí ọ̀fẹ́ bẹ́ẹ̀ tá a bá wá ní Yorùbá wọ́n wà àkọmọdé tí wọ́n nífẹ̀ẹ́ àti kó yẹn mọ́ra ẹ mọ́ tọ́ bọ̀ wọ́n lọ́nà fún bóòlù ẹ ti dèyìn ó ti ní oko tó dá dúkìá rẹ̀ lẹ̀ dúkìá rẹ̀ tẹ́yìn ó fi dúkìá ti yẹn bàjẹ́ tẹ́tùn wá dúpẹ́ kí ló fẹ́ ṣẹlẹ̀ tírú nǹkan báyẹn bá ń kọ̀ǹtínú ẹ sì wá ní òrìdíjà ẹni tó gbọ̀ lẹ́ni ó gbọ́n lẹ́gbẹ̀ẹ́ sà ní tí wọ́n sọ òye yín mọ́ tẹ́yìn bá gbọ̀ yọ lẹ́ni tó gbọ́n lẹ́gbẹ̀ẹ́ o èèyàn lè fi òmùgọ̀dọ̀ yìí ọlọ́gbọ̀n ò ní jìnnà sí gbogbo àwọn tẹ́yìn wọ̀ pé ẹ bá rọ̀ oko ni wọ́n ẹ bá rọ̀ oko ni wọ́n ń rówó náà kò rí bẹ́ẹ̀ o àwọn náà ti tọ́ ọmọ léèwé àwọn náà ti láwọn tó lajú táwọn náà lè gbèjà àwọn òbí wọn ṣùgbọ́n kó tó dirú àsìkò làwọn ń wí fún yín gàràgàrà yẹn ṣe kíni tá a bá sì ní àrò ọmọlẹ̀ ní ọjà rẹ o òótọ́ ọ̀rọ̀ pọ̀nbélé mọ́ bàbá ní àrò ọmọlẹ̀ ní ọjà rẹ àmọ́ torí pé Yorùbá ọ̀fẹ́ wà láìsí ìtètè ìjà àìsí ìbínú bọ̀rọ̀ sẹ́wárí ẹ̀rùn tá a wà yìí àsìkò ẹ̀rùn àmọ́ ní ìṣòro gan comrade àmọ́ ní ìṣòro lọ́tún lọ́sì wọ́n fẹ́ràn jágò mi o kóró tí mo kẹ́kẹ́ kóró ni àgbẹ̀ ní tí ń gbẹ́kẹ̀ lé ọgbà àwọn kẹ́míkà tó fi fínú oko ní náà ọgbà àwọn kẹ́míkà tó fi fínú oko ní sà nígbà tí ọba wá di àsìkò kọ́ máa kórè èyí ó sì wá dáná bẹ̀tẹ́ ní kí wọ́n parí gbogbo ẹ̀wọ̀n kílíò tó mọ́ tá a bá wá lè gbà fún ẹni tàlẹ̀ bá ń bẹ̀ ìbò ṣé ká pè wọ́n sùn ní oko
àrífín yẹn pọ̀ débi pé lóru lálẹ́ wọ́n tún dáná dé bẹ́ẹ̀ òfin ò fàyè gbà òfin ìdáná jẹ gan sí lórílẹ̀-èdè yìí kò sófin tó ní kẹ́nìkan máa dáná kí ẹni tó bá fẹ́ sinra yóò ṣe kẹ́ni yóò sọ gbà fún ẹran rẹ káàmpù ẹ̀ sọpọ́tọ̀ láyé ìfẹ́ tá a bá wá fàyè lẹ̀ fún pé ok ẹja máa fìfẹ́ tó ó sì wá tó máa fi bá dúkìá nìkan jẹ tó wà ní kí ló fẹ́ ṣẹlẹ̀ kí ni ò lè ṣẹlẹ̀ ọ̀rọ̀ mi ò yẹ yíta kárakára yẹn ṣe kí ni yẹn ń pọ̀ jù ẹ̀rùn yìí wá ní o tá a bá dórí olúfimọ́ àfi ṣe kí ni àmọ̀ fi mọ́ ni ẹ̀rùn tá a fẹ́ mú yìí kí láyé ìtàláfíà ẹ̀dá fàlàfíà tó kágbẹ̀ kankan ká má ṣe rí àgbẹ̀ kankan tí ó sọkún ní agbègbè rẹ̀ pé wọ́n fẹ́ràn bọ oko òun dé lẹ́rùn yìí ká má rí àgbẹ̀ tó ní kaṣú tí ó wù pé òun ò rí kaṣú òun mọ́gbà tó ń débẹ̀ ìjọ kejì bí bá ń rí bẹ́ẹ̀ tí bá ń rí bẹ́ẹ̀ táà rí méjì mẹ́ta ó ṣe ṣe kó dìjà ọ̀rọ̀ mi ò yẹ àmọ́ àní ń jà káfi tó pẹ́ eégún òtòlù káfi ṣe kéde káfí tó. àmọ́ tí bá ń rí bẹ́ẹ̀ táà ń gbọ́ méjì mẹ́ta bàbá tọ́lọ̀ mi ò yẹ ẹsẹ̀ rù ń bà yín ni ẹ̀ tọ́lọ̀ lásọ̀ wọ́n náà lójó iná wà mọ̀ onúnyá olójó èmi pẹ̀lú ọ̀mọ̀lẹ̀ èmi kò tá gbọ́dọ̀ tán ọ̀rọ̀ tó ń bá dà ṣe pé inú ọ̀sẹ̀ rẹ̀ kan sọ wọ́n mú ní bókìnì wọ́n mú ní bókìnì. ọ̀rọ̀ tó ń bá dà ṣe pé ní ọgbọ́n bẹ́ẹ̀ rí wọ́n ti fa wèrè tó lájú lẹ́ka fún wọ́n lẹ́ta àwọn ọmọ rí àwọn akẹ́kọ̀ọ́ lórí ikú ẹni máa fọkàn balẹ̀ bá ti kẹ̀kùn bí ìmọ̀ fọkàn balẹ̀ tọ́gbọ́n máa fi ọkàn balẹ̀ ìdí ìbá ṣe kí mo ká pálí mo ṣe òye wọn ọbẹ̀ olójó pọ̀. àti ìmọ̀ sanwó nínú ìdájọ́ wọn lówó sọ̀rọ̀ àti ẹ̀sìn ẹ̀sìn má fọkàn balẹ̀ nínú mọ̀. àwọn ẹ̀jẹ̀ ní kọ́mẹ́ǹtì báwọn fẹ́ ná kọ́mẹ́ǹtì báwọn láìkì ó wá kú bẹ́ẹ̀ ní yóò kú àwọn. ìdákọ́kọ́ ẹ sọ̀rọ̀ káàdì sọ̀rọ̀ ni pé àlàáfíà lẹ́wà ẹ̀yẹ pẹ̀lú àwọn tó wọ́n ní wàhálà wàhálà púpọ̀ fáwọn àgbẹ̀ wa alẹ́kọ̀ọ́dé kù àwọn àlejò wa kí wọ́n gbọ́ lẹ́rọ̀ lẹ́kọ̀ọ́ tó bá àlàáfíà yàtọ̀ àwọn àgbẹ̀ ń fi àmú ẹni kẹ́ sinmi lásìkò ẹ̀rùn tó ṣe àwọn àlejò wa ẹja ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ àkọ́kọ́ rí bẹ́ẹ̀ lẹ́rù yóò ìyá bá rí bẹ́ẹ̀ tọ́. ṣé bẹ́ẹ̀ yà mí. Àlejò wa ọgbọ́n ọ̀nà wo la tọ̀ wàhálà yìí ń pọ̀ fáwọn àgbẹ̀ lásìkò náà kí la fẹ́ sí tí ó fi dínkù gẹ́gẹ́ bí ọmọ ọkọ Yorùbá. bẹ́ẹ̀ ni ẹ ṣeun olóòtú nǹkan tí mo kàn máa sọ náà ni wípé ọjọ́ ti lọ níbẹ̀ káwọn èèyàn dá sí tó. àwa tá a jẹ́ ọmọ Yorùbá àti jí àdẹ̀ fi gbogbo ẹ̀ lẹ́yìn pé àwọn bàbá wa bí àwọn kábíyèsí wa àbí àwọn tó jẹ́ àwọn gómìnà wa àwọn la fi sí lọ́wọ́ àwa tá a jẹ́ ọ̀dọ́ àwa fúnra wa gan ti dúró tán pé sẹ́ nǹkan tó wà máa gbà la máa fún bí nǹkan tí olóòtú tí wọ́n sọ láti sìn lọ torí wáyé ni pé tẹ bá rí pé nípa ti ọ̀nà òfin òun ni àwa ń lò torí ìdí mọ́ tó bá ti di ẹbí yẹ pé a lọ sí ilẹ̀ Haúsá láti máa lọ máa bà oko wọn jẹ́ a lọ sí ilẹ̀ Ìgbò láti máa lọ máa bà oko wọn jẹ́ nǹkan tó bá ti wá rí bẹ́ẹ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá níbi tó ti dé láti Jẹ́bà tó fi dé Èkó àwọn làwa dẹ̀ ń sọ yìí ẹ̀mí dẹ̀ yìí máa ń sọ kò ń ṣèmi nìkan mò ń sọ̀rọ̀ àtó millions lóríṣiríṣi láti sìn lọ kò dẹ́ ṣe bí apá kan ń sọ bàbá wa Chief Dr. Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà wọ́n wà pẹ̀lú wa gidigidi àwọn ni wọ́n ń sọ̀rọ̀ yìí kò ń ṣàwàlà ń sọ o ní pé anywhere tábà ti ń gbọ́n pé wọ́n ń ba oko wa jẹ́ wọ́n ń pa àwọn ará oko wa wọ́n ń bá àwọn obìnrin wa sùn wọ́n ń ṣe oríṣiríṣi pẹ̀lú àwọn èèyàn wa tó jẹ́ ọmọ Yorùbá àní take it easy o ibi tó bá ti wùn yín kẹ́ gbé lọ bóyá kẹ́ gbé lọ sí DSS àbí kẹ́ gbé lọ sọ́dọ̀ sójà àbí kẹ́ gbé lọ sọ́dọ̀ ọlọ́pàá
nǹkan táwa kàn máa sọ ni wípé ọmọlúàbí ni wá the more tó bá ti jẹ́ pé orí ilẹ̀ wa ni a wà àwọn ò ní wá tọ́ yín gẹ́gẹ́ bí pé ọmọlúàbí ni wá bá rẹ̀ ṣe máa ń sọ bá rẹ̀ rí gbogbo ọ̀nà tí à ń gbà ẹ máa rí pé àwa tọ́ yín ṣùgbọ́n tó bá ti wá ń dín pé àjòjì ti wá ń dín pé ó wá ń ní aráàlú lára tó dẹ̀ pa aráàlú ló fún ẹni ní ààyè ó yẹ kẹ́ mọ̀ wípé tó bá gbá mi létí màá gbá ẹ létí padà bí ọ̀rọ̀ Yorùbá ṣe bí àwa ọ̀rọ̀ Jésù ló máa ń sọ bá ti gbá ẹ létí yóò tó sì tó bá ti wá ń dín pé ti Yorùbá tó bá ti gbá mi létí màá gbá ẹ létí padà kò sí bí amékiní sóhun là ń sọ fún gbogbo àwọn tó bá ti jẹ́ bí a pé àjòjì bí Ìgbò ni o àbí Haúsá ni o àbí Fúlàní o nílẹ̀ Yorùbá ẹ mọ bẹ ṣe máa ṣe nǹkan ẹ tó bá ti ń ṣe bó ti yẹ kẹ́ ṣe tí ẹ fara ní ọmọ Yorùbá kò sí wàhálà ṣùgbọ́n tó bá ti wá nígbà tí ń fara ní ọmọ Yorùbá ẹ mọ̀ pé eléyìí ò ń ṣọ̀rọ̀ bí amékiní nǹkan tí mo kàn máa sọ nìyẹn olóòtú Ọlọ́run á fún wa ṣe. àmì o kò ní bàjẹ́ tó ṣe gbólóhùn kan gbólóhùn méjì àwọn aráàlú ọ̀sọ̀ọ̀sì sọ̀rọ̀ mi ò wú kó tó di pé àwọn aráàlú ọ̀sọ̀ọ̀sì ẹ má rò bàbá ẹ lọ́dọ̀ kọ́mírẹ́dì mi ìfẹ́ kẹ́ ẹ sọ gbólóhùn kan sí. bàbá ẹ dákọ yìí. mo kí gbogbo ilé o orúkọ mi ní kọ́mírẹ́dì Tóyè Àdògún èkè Ìjàgòkò. àwọn wàhálà àdójúkọ lásìkò ẹ̀rùn yìí ọ̀nà wo lágbára àwọn àgbẹ̀ wa lọ lágbègbè. ẹ ṣeun olóòtú kò sẹ́ máa ń ṣẹlẹ̀ ní àgbègbè wa nígbà ṣùgbọ́n kẹ́tẹ́ mi kàn rí ni pé wọ́n ń pe àdúgbò kan ní Olúfimọ́. Olúfimọ́ ètò yìí dá púpọ̀ ó sì jẹ́ bí ìsìtí àbí ìfàlétí kò ní dá kí àgbẹ̀ ó ṣiṣẹ́ láàárọ̀ kò ṣe lọ́sàn-án kó lórí ìròyìn kó yẹn kó ní ẹsẹ̀ kó jẹ oyin rẹ̀ kó wá dóko lálejò kejì kí wọ́n ti fi jẹ oko rẹ̀ sórí ìròyìn dùn tí wọ́n ti ń ṣe eléyìí èso ìdájọ́